ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ẹ jọ̀ọ́ mi ò tó yín rán níṣẹ́ gbogbo ojú tó ń wò mí yìí ẹ jọ̀ọ́ ẹni tó bá come across fídíò yìí tó dẹ̀ mọ wòlíì Násírì tó mọ̀ wọ́n rí ẹ jọ̀ọ́ ẹ bá mi taare fídíò yìí sí wọn àwọn ló ní fídíò yìí àwọn ló ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹni tó bá mọ wòlíì Násírì nínú yín ẹni tó bá mọ bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí fídíò yìí ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó ti ń gbé mi nínú sí àwọn wòlíì tipẹ́tipẹ́ ni Ọlọ́run sọ wípé àsìkò tó lórí ọ̀rọ̀ bàbá Násírì òun ni mo ṣe fẹ́ sọ jáde bí ijọ́ mẹ́ta mẹ́rin kan sẹ́yìn mo wo fídíò wòlíì Násírì lórí bí wọ́n ṣe sọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí kí n má parọ́ fún yín èmi gan gbé voice note yẹn èmi gan ṣiṣẹ́ lórí ẹ̀ torí pé kí ni wòlíì Násírì ṣe rí àsìkò tá a wà yìí especially ọdún tá a wà yìí ọdún fàyàfàyà ọdún skátàskátà ọdún fàájá ọdún tí Ọlọ́run ti promise pé òun fẹ́ tú àṣírí àwọn ẹni òkùnkùn òun fẹ́ tú àṣírí àwọn ẹni bí òun fẹ́ tú àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run èké wòlíì Násírì mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sẹ́ndì fídíò yìí sí yín mo fi ti Àkúrẹ́ tàkúrẹ́ mo fi sẹ́ndì fídíò yìí sí yín gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ tó bá bí yín nínú ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ò tó yín sọ̀rọ̀ sí torí nínú gbogbo àwọn wòlíì tí mo ti ń follow tí mo ti ń rí mo respect yín náà púpọ̀ ṣe rí gbà tẹ́ gbé ọ̀rọ̀ yẹn mi ò tiẹ̀ ronú pẹ́ méjì kékeré mi náà tó bá yín broadcast ọ̀rọ̀ yẹn pé ẹ wo sista Tọ́pẹ́ Àlàbí tá à ń fojú ìránṣẹ́ Ọlọ́run wò tá à ń fojú olórin ẹ̀mí wò ẹ gbọ́ nǹkan tí wòlíì Násírì sọ nípa wọn ṣe rí níbi tí ọ̀rọ̀ ẹ̀yin wòlíì generally níbi tí ọ̀rọ̀ yẹn gbé dancing ó yẹ kí àwọn èèyàn ká máa think twice ká tó máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ bá sọ àbí ká tó máa follow yín ó yẹ ká máa think twice bàbá wòlíì Násírì ṣe rí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí tẹ́ sọ yẹn àwọn àgbàbọ̀ wọ́n níbi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ o inú mi dùn lóòótọ́ pé ẹ jáde wá èmi ò mọ nǹkan tẹ́ ẹ gbọ́ èmi ò mẹni tó pè yín èmi ò mọ ẹ̀mí Ọlọ́run tó sọ̀rọ̀ fún yín wípé bí Tọ́pẹ́ Àlàbí ṣe dákẹ́ tí ò fún yín lésì ó fà yín lé Ọlọ́run lọ́wọ́ ni bàbá wòlíì Násírì bẹ́ẹ̀ ṣe jáde wá tẹ́ ẹ wá tọrọ àforíjì ọ̀nà méjì ló pín sí o èmi àti àwọn olólùfẹ́ mi kan a jọ digest ọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ yẹn ó rú mi lójú a jọ digest ọ̀rọ̀ yẹn but ibi tẹ́mi fún ara mi conclude ọ̀rọ̀ yẹn sí ni wípé wòlíì Násírì wọn ò rí ìdí ọ̀rọ̀ yẹn kan tó wá sọ torí tèmi bá jẹ́ wòlíì èmi mo sọ fún yín o tí n bá jẹ́ wòlíì tí mo dẹ̀ rí nǹkan tí mo dẹ̀ rí pé nǹkan yìí ò dáa tí n bá fi lè sọ̀rọ̀ nípa ẹ̀ ọba mi Èdùmàrè ò ní jẹ́ kí n padà kó jẹ́ àfi tó bá jẹ́ pé nǹkan tí mo sọ yẹn kò rí bẹ́ẹ̀ ló kù bẹ́ẹ̀ mi ṣe wò lọ́kàn tèmi nìyẹn o torí mi àtàwọn olólùfẹ́ mi kan àjọ dáàgì ẹ̀ actually mo like bẹ́ẹ̀ ṣe padà wá tẹ́ ẹ wá debunk ọ̀rọ̀ yẹn pé kí Tọ́pẹ́ Àlàbí kó má bínú damage control lẹ wá ṣe o damage control lẹ wá ṣe tó bá jẹ́ pé nǹkan tó máa ba kárí Tọ́pẹ́ Àlàbí jẹ́ forever bàbá ẹ ti ṣe náà o ẹ ti ṣe o òun náà ni Bíbélì ṣe sọ pé ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dì tó ń ṣe òtítọ́ mú ẹ dẹ̀ ti gbin ọ̀rọ̀ ẹ̀yin wòlíì ẹ ti gbìn sí wa lórí débi wípé ibi tá a bìlífù yín dé òun náà ló bá wa débi tá a délé nìyí torí a bìlífù wòlíì kan
bẹ́ẹ̀ ṣe wà yìí nísìnyí tí n bá wá bá yín tí mo ní bàbá ogun ayé kan ló ń ṣe mí tẹ́ ẹ bá ní ìyàwó mi ló ń ṣe mí ìyàwó yẹn ti rógo meanwhile ìyàwó yẹn lè máa mọ nǹkan kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi but gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tá a ní sí yín because I believe wípé ẹ̀yin wòlíì ẹ̀yin lẹ kángun sọ́lọ́run bí akúwárapá ṣe kángun sára ọ̀run bẹ́ẹ̀ lẹ́yìn wòlíì lẹ kángun sọ́lọ́run àti believe pé gbogbo nǹkan tó bá jáde lẹ́nu yín ọ̀rọ̀ ni now ẹ jáde ẹ dìsọ Tọ́pẹ́ Àlàbí tó dẹ̀ jẹ́ wípé a ti ń gbọ́ fìrìfìrì lórí wípé bó ṣe close mọ́ Ọlọ́run Àjànàkú tẹ́ bá gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó Ọlọ́run Àjànàkú kú gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báwọn oríṣiríṣi àwọn ògbóni gbogbo wọn tí wọ́n dìde tọ́nà wọn náà wọ́n ní òkú ẹ̀ gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ẹ̀ la mọ̀ àkèrè nínú ayé so kẹ́ ẹ wá lè relate ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí pé ibi tó ti lọ gbàgbára tó fi ń kọrin ẹ̀mí Ọlọ́run kọ́ ló fún ló ẹ̀mí yẹn ó gbà nínú omi ó gbà lọ́dọ̀ Yemọja ó gbà ní ọ̀rọ̀ nugi ó gbà nínú afẹ́fẹ́ ó ṣe kínní kan ọ̀rọ̀ yẹn ti circulate gan o èmi gan publish ọ̀rọ̀ yẹn torí pé kí ni ọdún tá a wà yìí ọdún afẹ́fọ́ gbogbo ẹ̀yin ọ̀rọ̀ṣẹ́ afẹ́fọ́ body of Christ afẹ́fọ́ mọ́ àbùkù tó ta bá Jésù ti pọ̀ jù irọ́ tán pamọ́ Jésù ti pọ̀ jù ohun tó fi Jésù pè tí Jésù ò dẹ̀ rí bẹ́ẹ̀ ó ti pọ̀ jù wọ́n á fi orúkọ Jésù síwájú wọ́n á máa ṣiṣẹ́ ibi lábẹ́lẹ̀ sáà wòlíì Násírì ó ti pọ̀ jù tẹ́yìn fún ara yín gan dẹ̀ mọ̀ báwo la ṣe máa rí pásítọ̀ lórí ọ́tà tó de onídè sínú tó de ìfúnpá sọ́wọ́ báwo la ṣe máa rí pásítọ̀ tó ń jáde tó kó àwọn ọmọ ogun ẹkún mọ́ǹgì dání so Jésù ò tó fún Jésù ò lè gáìdì ẹ̀ báwo la ṣe máa délé òjíṣẹ́ Ọlọ́run tẹ́ máa bá wọn every man giant man security lẹ́nu géètì níbo ni Jésù wà ẹ̀ẹ́dẹ̀ máa sọ fáwọn ọmọ ọjọ́ pé Jésù tó fún wa Jésù láláàbò wa òun ni olùṣọ́ wa gbogbo àkígbà tá a bá ti wà nínú ìṣòro òun ni ká dúró tì ká fẹ̀yìntì ẹ̀yin dẹ̀ ní security ẹ̀ ń gbébọn rìn ẹ̀ ń lo oògùn bẹ́ẹ̀ ṣe lo gbàdìlẹ̀ ń lo òkígbẹ́ bọ́n bá yìnbọn fún yín ìbọn ò lè wọlé tẹ́bàdàn máa sọ́nà sí ẹni lórúkọ Jésù ni àwọn ọmọ ọjọ́ àwa ti wá gọ̀ débi wípé orúkọ Jésù la dúró tì orúkọ Jésù lẹ́lòmíì pé nígbà tí ìyàwó ẹ̀ rọbí tó yẹ kó tètè gbé lọ sí hospital wọ́n ní kó má gbé lọ sí hospital orúkọ Jésù á jẹ́ kó bí wẹ́rẹ́ títí ẹni yẹn fi kú mi ò ní kò sí Jésù o but àwọn nǹkan kan wà tó jẹ́ pé Jésù ò ní ṣe o àwọn nǹkan kan wà tó jẹ́ pé fún ara wa la máa Ọlọ́run tó fi brain sí ọpọlọ wa tó fi sáwọn òyìnbó tó ní ẹ ṣe báyìí Ọlọ́run náà ò gọ̀ o Ọlọ́run tó dá ewé àtegbò kò gọ̀ o ẹ ti wá forúkọ Jésù yìí ẹ ti fi capture wa ẹ̀yin dẹ̀ ń ṣe nǹkan mi lábẹ́lẹ̀ so Ọlọ́run ti wá pé ọdún yìí ní ọdún ẹ̀san ọdún táṣìírí gbogbo àwọn ọ̀bàyéjẹ́ bàbá ẹ̀yin wá jáde single-handedly ẹlẹ́ra kẹsẹ̀ ti Tọ́pẹ́ Àlàbí ẹ ní ìyàwó yín rà ẹ̀yin náà rà ẹ láìkí ẹ̀ gan ẹ máa ń tẹ̀lé gan ìgbà tẹ́ fẹ́ kó wọlé Ọlọ́run ní kẹ́ ẹ má kó wọlé ìyàwó yín bẹ̀rẹ̀ sí ní bàbá yín jà ká má fọ̀rọ̀ gùn ẹ̀ kò kẹ́sẹ̀ tìyẹn wọlé kò ju bí ijọ́ kẹta lọ Ọlọ́run fi ràn wọ̀nyí ó ní ọlọ́gba kínní kan ó lọ gbàgbára kan níbì kan tẹ́ ẹ bá mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti dé now ẹ wá ní Tọ́pẹ́ Àlàbí dákẹ́ kò fèsì Tọ́pẹ́ Àlàbí tó dákẹ́ tí ò fèsì òun náà ló mọ rísìn tán ṣe dákẹ́ tí wọ́n fèsì àmọ́ bí tẹ́ ẹ ti gbọ́ ìpè àmọ́ ohun tó sọ̀rọ̀ fún yín àmọ́ ẹ̀rẹ́ ọkàn tó jẹ́ yín àmọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ àmọ́ nǹkan tẹ́ ẹ rí bóyá yín náà sọ ẹ lálàá àbáwọn kan pè é tọ́jú fún bàbá ohun tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ẹ wá jáde wá láti wá ṣe damage control bàbá wòlíì màlápè yín báwo lẹ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ẹran ara tọ́ra yín náà sọ́nbẹ̀ ẹni ẹran ara lẹ fi sọ̀rọ̀ mo máa play voice note yín káwọn èèyàn gbọ́ ẹni ẹran ara òun lẹ fi sọ̀rọ̀ báwo ni wòlíì ṣe máa sọ̀rọ̀ ní ẹran ara láti fi damage ìgbésí ayé
tẹ́ ẹ bá mọ ibi tí damage tẹ́ ẹ fún Tọ́pẹ́ Àlàbí ti dé ẹsẹ̀ ò lè débẹ̀. Ẹ wá tún sọ wípé fídíò tẹ́ ṣe yìí ẹ bẹ̀ àwọn ọmọ Nàìjíríà kan bá yín share ẹ̀. Ìyí tẹ́ ẹ kọ́kọ́ ṣe kọ́ má sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́, kọ́ má share ẹ̀ mọ́. Tọ́n bá tún share ẹ̀. Ibi tí mò ń lọ gọ́gọ́gọ́gọ́gọ́ nìyẹn o bàbá. Tí nǹkan tí mo fẹ́ sọ yìí tó bá bí yín nínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Gbogbo ojú tó ń wò mí tẹ́ ẹ bá rí bàbá yìí, tẹ́ ẹ bá rí fídíò yìí, ẹ bá mi send ẹ̀ sí bàbá yìí. Ibi tí mò ń lọ gọ́gọ́gọ́gọ́ ni mo á dé yìí o. Ẹ ní fídíò tẹ́ ṣe eléyìí sìn kọ́ bá yín tún pín. Bẹ́ẹ̀ ṣe ní kọ́ bá yín pín yẹn náà nìyẹn o. Tá a bá yín pín. Ẹ wá ní ìtẹ́ ṣe yìí sìn náà pé kọ́ bá yín tún pín, kọ́ bá yín tún fly ẹ̀. Kí Tọ́pẹ́ Àlàbí lè gbọ́ pé ẹ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Àmọ́ yìí tẹ́ ẹ kọ́kọ́ ṣe o. Àwọn tó bá tún pín o. Báyìí ló ṣe máa rí fún wọn. Báyìí ló ṣe máa rí fún wọn. Àfi tẹ́ ẹ bá kí n ṣe wòlíì. Bàbá ẹ rán ní nǹkan tí ẹ sọ yẹn. Mo lè sọ pé ẹ kì í ṣe wòlíì. Ṣé mo pé mo ti sọ síwájú pé nǹkan tí n bá sọ tó bá bí yín nú ẹ dáríjì mi. Ẹ wá nítọ́ àfi tó bá jẹ́ pé ẹ kì í ṣe wòlíì. Tó bá jẹ́ pé wòlíì nìyín, àwọn tó bá tún share kíní yẹn àbọ̀ àwọn tó bá tún sọ̀rọ̀ ńbẹ̀. Báyìí ló ṣe máa rí. Báyìí ló ṣe máa rí. Bàbá mo lè sọ pé ẹ kì í ṣe wòlíì. Tẹ́ ẹ bá jẹ́ wòlíì in the first place. Ó yẹ kí Ọlọ́run fi hàn yín clear. Kẹ́ ẹ gba mẹ́sẹ̀gì yẹn, kẹ́ ẹ rí clear pé irú èèyàn báyìí ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ kẹ́ ẹ tó jáde láti wá destroy ẹ̀ bẹ́ẹ̀ ṣe destroy ẹ̀ yẹn. Ẹ wá destroy ẹ̀ tán. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tẹ́ ẹ fi padà wá debunk nǹkan tẹ́ ẹ sọ. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ó ti wá di àṣà yín àti ìṣe yín kẹ́ ẹ máa sọ wípé ẹ fẹ́ fìyàn rè, ẹ fẹ́ gégùn fún yàn. Ṣé nǹkan tí wọ́n pè yín pé kẹ́ ẹ wá ṣe nìyẹn? Ṣé nǹkan tẹ́mi mímọ́ ní kẹ́ ẹ máa ṣe nìyẹn? Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ simple jù, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tutù jù, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gba ẹ̀gbin jù, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gba ìwọ̀sí jù. Tó bá dẹ̀ di Sunday máa ní mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Ṣé Jésù ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí bàbá? Ẹ foríjì mi tọ́rọ̀ tí mò ń sọ yìí tó bá ń dùn yín o. Torí ẹ̀yin náà lẹ sọ wípé ẹ fẹ́ káwọn èèyàn kí wọ́n correct yín tẹ́ bá ṣe mistake. Èmi kan máa ń fi àyè correction lẹ̀ lórí page mi bí. Àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ correct mi ni o. Èébú náà fi ń correct mi. Accept that because ìwọ tó bá ti ń bá millions èèyàn sọ̀rọ̀ expect that. Expect ẹ̀. Àwọn tó máa bú ẹ, àwọn tó máa yàn ẹ̀. Bàbá gbogbo preach yín tí mo ti máa ń gbọ́ mi ò expect nǹkan tó ṣẹlẹ̀ lórí Tọ́pẹ́ Àlàbí. Ká gbà wípé ẹni ẹ̀rọ ara òun lè fi sọ. Kò wá yẹ kẹ́ ẹ tún máa sọ pé àwọn tó bá tún share ẹ̀. Ẹni tí ò bá gbọ́ tó fi ń share nǹkan tẹ́ pé kò mọ̀ pé ti ṣe késẹ̀tì míì. Tó nǹkan dẹ̀ gbọ́ fọ́sùn àyẹn tó ń bá yín share ẹ lọ. So ègún tẹ́ sọ pé máa bá yẹn, á bá ẹni yẹn. No bàbá. Wòlíì Ọlọ́run ò kí ń gégùn, wòlíì Ọlọ́run ò kí ń ṣépè, wòlíì Ọlọ́run ò kí ń sọ̀rọ̀ òdì. Àlàríkùrà ẹ̀yin lẹ ṣe mistake yìí. Gbogbo consequences tẹ́ bá rí ńbẹ̀ ó yẹ kẹ́ ẹ faramọ́ ni. Ẹ tún wá tún gégùn fáwọn èèyàn tó bá tún bá yín share old one yẹn. Gbogbo tó wò mí ẹ wá gbọ́ bí bàbá ṣe ṣàlàyé lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí. Mo fẹ́ kẹ́ baralẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí délẹ̀. Tí n bá ṣe mistake pẹ̀lú ọ̀rọ̀ èmo sọ yìí mo tún fi àyè kọ́mẹ́ǹtì sílẹ̀. Ẹ kọ́mẹ́ǹtì ẹ correct mi náà. Tó bá yẹ pé ọ̀rọ̀ tí mò ń bá bàbá sọ yìí kò wọ́ tiẹ̀. Wòlíì Ọlọ́run ni wọ́n. Wòlíì Ọlọ́run ò kì í ṣépè kò kí ń gégùn. Kí ni yẹ ti wá kọ́mọ̀ fáwọn wòlíì? Kò ṣe bàbá nìkan o. Kò ṣe bàbá nìkan o. Ó kọ́mọ̀ fáwọn wòlíì gan. Máa gbé eré, máa gbé egégùn, máa gégùn fún ẹ. Ṣé bí Jésù ṣe ń gégùn fún àwọn ọmọ ẹ̀yìn nìyẹn? Ṣé bí Jésù ṣe ń gégùn fún àwọn aráàlú tó ń preach fún nìyẹn ńgbà yẹ? Àbí níbo la ti gbọ́ nínú Bible pé Jésù dé bí ó gégùn, ó dé bí ó gégùn, ó dé bí ó gégùn, ó dé bí ó gégùn?
ẹ̀yin pastor nowadays tá a wá fojú jọ tá a fọkàn jọ tá a fi gbogbo ara ti pé yà ẹ̀yin lẹ súnmọ́ Ọlọ́run ẹ̀yin náà lẹ tún wá ń sọ̀rọ̀ bí èpè lẹ́nu bí ègún kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa jáde lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run bàbá mo fẹ́ kí kankan yé yín lẹ́nìí nǹkan tí irú mi ìbá ṣe tí n bá mú jẹ tí irú yín bá ṣe àwọn èèyàn á kọ́ yín lábùkù pé bàbá wòlíì nìyín ìránṣẹ́ Ọlọ́run nìyín èèyàn Ọlọ́run nìyín kí ló sún yín débi eléyìí èmi dẹ̀ lè ṣerú nǹkan yẹn tèmi dẹ̀ mú jẹ torí pé kí ni ọ̀wọ̀ tó wà lára yín ṣe bọ́ wọ̀ àkànlé tá à ń fún yín òun náà ló jẹ́ kí àwọn wòlíì kan wọ́ọ̀sì débi tí wọ́n wọ́ọ̀sì dé yìí àwọn pásítọ̀ kan wọ́ọ̀sì débi tí wọ́n wọ́ọ̀sì délé ní débi pé wọ́n kàn ń ṣe nǹkan tó kàn ti ẹ̀wọ̀n wọn ni bọ́n ṣe ń báyàwó níyàwó sùn náà ń rèpọ̀ ọmọ ọlọ́mọ náà ń fi agbárí gbowó ní ọwọ́ àwọn èèyàn náà ń da ìgbéyàwó rú torí ọ̀wọ̀ tá a ti fún wọn tó ti pọ̀ jù a máa rí pásítọ̀ tó ń ṣe nǹkan tí ò dá báyìí à ní lè sọ fún un. ẹ wá gbọ́rọ̀ tí bàbá Násírì sọ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí níbi Tọ́pẹ́ dín tọrọ apologize èmi ò sọ pé bọ́n ṣe tọrọ apologize yẹn ó dá but ọ̀rọ̀ tó tún wá sọ yẹn pé àwọn tó bá tún share old video yẹn bó ṣe máa rí lélẹ̀ àná bàbá ó kù díẹ̀ káàtó ẹ wá gbọ́. gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé àti gbogbo àyànfẹ́ ìdí tí mo fi wá sórí afẹ́fẹ́ lónìí pàtàkì ìdí tí mo fi tọrọ àforíjì táwọn olóyìnbó pè ní apology lọ́wọ́ màmá Tọ́pẹ́ Àlàbí ìdí àkọ́kọ́ tí mo fi tọrọ àforíjì lọ́wọ́ wọn one Bíbélì wípé ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run a ní ipòkípò tá a bá wà nínú ọmọ Ọlọ́run tí àwọn èèyàn mẹ́rin kan bá ti takò tá a ṣe a gbọ́dọ̀ kọ̀rẹ́ẹ̀tì èkíní ìyàwó wa àbí ọkọ wa èkejì ìdílé wa ẹlẹ́bí wa ẹ̀kẹta tí ìjọ wa tó bá ti sọ pé kíní yẹn kù díẹ̀ ẹ̀kẹrin tí àwọn tí a wo àwòkọ́ṣe wọn bí àpẹẹrẹ rere tá a jẹ́ bí bàbá màmá nínú Olúwa ìyẹn fáwọn ọmọ Ọlọ́run tá a bá ti rí tá a ṣe yẹn pé ó kù díẹ̀ a gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ okun tá a bá jẹ́ láyé táwọn mẹ́rin yẹn ò bá ti bákọ̀ọ̀pù wa tá a bá ti rí àlékún nú ẹ̀ a gbọ́dọ̀ ṣàtúnṣe torí ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run. Nọ́mbà 2 tí mo fi tọrọ apology lọ́wọ́ màmá wa Tọ́pẹ́ Àlàbí personally nínú mẹ́sẹ̀gì yẹn. Nọ́mbà 2 òun ni wípé màmá Tọ́pẹ́ Àlàbí ó prove pé ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni o. Kí ni díẹ̀ nígbà mo ṣe mẹ́sẹ̀gì yẹn tán títí bí ìgbà tí bàbá fún sàkàdé pé ìyàwó mi màmá Tọ́pẹ́ Àlàbí ó silent kò reply mi àwọn èèyàn ẹ̀ wọ́n reply mi tí ọmọ Ọlọ́run tí ó bá kọlu ọmọ Ọlọ́run tí ó bá yín tá a fi mọ ìgbé ayé ọmọ Ọlọ́run ni pé ó kọlù ó dákẹ́ ó fi hàn pé ó fi ohun tó ń fi jù ọ́ nínú ìgbàgbọ́ nínú ẹ̀mí hàn so ó prove pé àgbà lòun ọmọ Ọlọ́run sì lòun kì í silent yẹ bí mo ṣe ìdí èkejì tí mo fi ṣe àtúnṣe rẹ̀ and ó prove pé ọmọ Ọlọ́run lòun ìdí ẹ̀kẹta tí mo fi ṣe àtúnṣe mẹ́sẹ̀gì yẹn ni wípé silent tí màmá Tọ́pẹ́ Àlàbí silent ó fi hàn wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó fà mí lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run kẹ̀ ó burú ju ìdájọ́ èèyàn lọ. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀gá gbẹ́dọ̀ tètè pè mí sí àkíyèsí pé ẹni tó sálẹ̀ǹtì ìdájọ́ Ọlọ́run ló máa fà mí lọ́wọ́. so mo gbẹ́dọ̀ tètè escape ìdájọ́ Ọlọ́run tó bá jẹ́ èmi nìkan àtòun lájọ fà á tó gbé mi lọ sí ilé ẹjọ́ èmi náà lábẹ́rẹ́ ọ̀fẹ́ mo ní àwọn kéékèèké lọ́ọ̀yà àti gbogbo àjọ fà á gírígírí then ewu Ọlọ́run ti kúrò lórí mi kéwu Ọlọ́run má bàa wá sórí mi ní
silent tó silent. Ìdí ẹ̀kẹrin tí mo fi ṣe àtúnṣe Màmá Tọ́pẹ́ Àlàbí kọ orin kan sẹ́yìn wípé kárìíra lọ́rùn lójú kò yẹ ká fàyè sáré máa kárìíra lọ́rùn lójú kò yẹ ká fàyè sáré máa. Ìdí ẹ̀kẹrin ni pé mo fẹ́ dé ọ̀run gẹ́gẹ́ bí mẹ́sẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀ sẹ́yìn. Mi ò gbọ́dọ̀ fi ayé parí ìrìnàjò mi. Ìdí àkárùn-ún tí mo fi ṣe àtúnṣe mẹ́sẹ̀jì yẹn ni wípé ìdí àkárùn-ún ni wípé orísun kan ṣoṣo ni èmi àti Tọ́pẹ́ Àlàbí ti ń ná ọjà tá a ná ni pé bàbá Yẹwà jẹ́ bàbá Tọ́pẹ́ Àlàbí, bàbá Fúnṣọ́ àti màmá wọ́n jẹ́ bàbá Tọ́pẹ́ Àlàbí. Àwọn méjèèjì náà bàbá náà jẹ́ sí mi nígbà tí bàbá Yẹwà tó ń ṣe 70 years lọ́dún 6 sẹ́yìn èmi ni mo gbé báàgì owó túrà àfi parí. Àwa wọ̀nyí ni mo pẹ̀lú kọ́mítì tí ó jẹ́ wípé àwọn Tọ́pẹ́ Àlàbí gangan la dìídì recommend láti ṣe kínní gbogbo wa ní mítìn yẹn. And ní gbogbo ìgbà yẹn èmi gan ni bàbá Yẹwà rán lọ fún bàbá Fúnṣọ́ Àkàndé ní IV pẹ̀lú ìyàwó wọn tí wọ́n dẹ̀ gbàdúrà fún mi ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ọmọ mi àti ìyàwó mi bá ṣe long holiday orí òkè bàbá àbíyè àti àyàwó mi ni wọ́n máa wà túrà tó dídó sùkọ́lé tí bàbá dẹ̀ ń tẹ̀kí àwọn ìdá láì gbowó ilé ìkankankan tá a bá tún lọ tí n bá lọ gbé wọn á gbàdúrà fún wa. So èmi àti mọ́mí Tọ́pẹ́ Àlàbí orísun kan ni wá. Mo gbọ́dọ̀ ṣe àtúnṣe without look at any implication. Ní ìtẹ̀síwájú ẹ̀kẹfà ìdí tí mo gbọ́dọ̀ fi ṣe àtúnṣe ni pé Màmá Tọ́pẹ́ Àlàbí ìrìnàjò wa mo gbọ́dọ̀ wo ọjọ́ ọ̀la kí ni ọmọ tí ọjọ́ ọ̀la lè bí. Ní ọdún kan ó pọ̀ sẹ́yìn ìgbé ayé bàbá Yẹwà ni mo gbọ́dọ̀ fi wo àwòkọ́ṣe. Bàbá Yẹwà ṣe kásẹ̀tì kan fún bàbá Ọbásanjọ́ nípa Festac eré kankankan ó sọ̀rọ̀ sí bàbá Ọbásanjọ́ nígbà tí bàbá Yẹwà fẹ́ ṣe 70 years bàbá Ọbásanjọ́ gan ni bàbá Yẹwà àtàwọn kọmitì fi ṣe fathers of the day ó dẹ̀ kó ipa tó pọ̀. So níyẹn tí mo bá ní Tọ́pẹ́ Àlàbí Olókùnkùn tó bá wá di ọjọ́ ọ̀la tí ìsọjọ́ òní lana táwa lọ nájà ọjọ́ ọ̀la tí Màmá Tọ́pẹ́ Àlàbí àtẹ̀mí àti ẹ bá pàdé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nínú ìpéjọpọ̀ kan ọjọ́ ọ̀la àwọn èèyàn máa bi mí pé ṣe bí mo sọ pé Tọ́pẹ́ Àlàbí Òkùnkùn kí ló dé tí ìpéjọpọ̀ tí mo tó wá bá Olókùnkùn wà nínú the same ìpàdé so my future half insurance ọjọ́ ọ̀la léwu mo gbọ́dọ̀ ṣe àtúnṣe mẹ́sẹ̀gì yẹn. Ìdí mìíràn tí mo gbọ́dọ̀ fi ṣe àtúnṣe mẹ́sẹ̀gì yẹn ni wípé tí mi ò gbọ́dọ̀ wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ní pé ohun tí èèyàn bá sọ nípa wa ọ̀tọ̀ ohun tọ́lọ́run bá sọ nípa wa ló ṣe ìkókó tí mo sì fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n fi kẹ́kọ̀ọ́. Ìdí mìíràn tí mo fi ṣe àtúnṣe mẹ́sẹ̀gì yẹn wá nínú ẹ̀jẹ̀ ẹran ara àti ìbínú ènìyàn torí ojú tí mo fi rí ohun tó ṣẹlẹ̀ kì í ṣe iṣẹ́ ìhìnrere kì í ṣe iṣẹ́ ìgbàlọ́kàn kì í ṣe iṣẹ́ ìjèrè ọkàn kì í ṣe iṣẹ́ mímú èèyàn lọ ọ̀run. Ìyẹn kọ́ l'Olúwa pè mí fún. So iṣẹ́ ká kọ̀dẹ́ mara wa ká bára wa jà kọ́ l'Ọlọ́run wa mo ní ìdí àtúnṣe. Àwọn ìdí tí mo fi ṣe àtúnṣe nìyẹn. Síwájú ìdí tí mo tó fi ṣe àtúnṣe ó ní pé kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n bá mi pín mẹ́sẹ̀gì kí wọ́n bá mi pín. Ìdí mìíràn tí mo fi ní ti ìbínú yẹn Ọlọ́run pa Sódómù àti Gòmórì àrùn nípa ìbínú. Ìgbà tí Jésù
Jésù máa sọ fún ọ jẹ́ ká mọ̀ pé mistake ńlá lọ́lọ́run ṣe. Ó sọ fún wa pé yóò sàn ní ọjọ́ Sódómù àti Gòmórà ju Jerusalem lọ. Kí ni ìdí tí Sódómù àti Gòmórà fi wọ ìjọba ọ̀run tí Jésù tó àbí fún wa ní pé Ọlọ́run fi ìbínú pa wọ́n without giving them warning. Láì sọ fún wọn, láì gbé ọkàn wọn sí ìrònú padà. That is why nígbà tí Nínéfì tí wọ́n tó fẹ́ ṣáṣẹ́ abẹ́ orí ọ̀fẹ́ Sódómù àti Gòmórà, Olúwa ní mi ò ní padà ṣe the same àṣìṣe. Let me send people to them. Bíbélì wípé ìbínú ènìyàn òṣìṣẹ́ òdodo. Inú ìbínú ni mẹ́sẹ̀jì yẹn ti wà. Mo ní ìdàtúnṣe ẹ̀. Ohun tó bá wọn káwọn ọmọ Ọlọ́run lè sọ kò ní túmọ̀. Ó ní túmọ̀, ẹ má ní kò ní túmọ̀. Síwájú ìdí mi tí mo àtúnṣe tẹ́ ẹ sí yẹn dà. mo gbọ́dọ̀ dáàbò bo orúkọ Olúwa. Ohun tó bá ti lè mú ẹ̀gàn àbùkù bá orúkọ Olúwa. Tí bóyá èmi àti dáàdì mọ́mí ní Tọ́pẹ́ Àlàbí àwọn blọ́gà àṣẹ̀ṣẹ̀ gbé wa káàkiri ó bàjá òṣèké pẹ̀lú òṣèlè. It's an abuse of the name of Christ, an abuse Good. of body of Christ. Good. Àwọn nǹkan tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ mọ́ nìyẹn sí body of Christ. Láyé mi àti màmá Tọ́pẹ́ àti gbogbo àwọn ọmọ Ọlọ́run orúkọ Olúwa ò ní tọ̀dọ̀ wa bàjẹ́. Àmín. That is another one tí mo fi ṣe àtúnṣe. Another one ìdí tí mo fi ṣe àtúnṣe ni pé mo fẹ́ wá fa gbogbo àwọn tó ń pín mẹ́sẹ̀gì yẹn káàkiri mẹ́sẹ̀gì màmá Tọ́pẹ́ Àlàbí yẹn. Ẹ máa gbọ́ o. Láti ti sọ̀rọ̀ sí ó ti ṣe mo wá fà wọ́n lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́. Ṣẹ́gbọ́n. Èyí tí Tọ́pẹ́ Àlàbí gbégbèsè rẹ̀ bóyá tòótọ́ ló ṣe I don't know torí sísálẹ̀ tó sálẹ̀ ó ẹ̀rí ọkàn sọ fún mi pé bóyá ọ̀fà mi lè dájọ́ lọ́wọ́. Which is very tó léwu jù láyé. Ó léwu. Mo wá fa àwọn èèyàn tó bá tó bẹ̀ẹ̀ sí pé mẹ́sẹ̀gì yẹn káàkiri. Torí tí mo bá lọ sórí YouTube àbí Instagram tọ̀dọ̀ mi àbí Facebook tí mo delete mẹ́sẹ̀gì yẹn àwọn tó ń pín káàkiri ńkọ́ àwọn abọ́lọ́rọ̀ àfẹ́ ńkọ́. Ẹ̀yin lẹ sọ pé ká bá yín fẹ́. Tí mo lè fi stop mẹ́sẹ̀gì yẹn ni pé kí n fa ẹnikẹ́ni tó bá tó proceed láti máa ta mẹ́sẹ̀gì tí ò ti inú òdodo Ọlọ́run jáde wá yẹn láti máa pín káàkiri ìfàwọn lè dájọ́ Ọlọ́run látòrí lọ tẹ́ ẹ bá tó pín mẹ́sẹ̀gì yẹn ẹ̀yin blọ́gà ewu wà fún yín o. Mo sọ àdàbí ò tí mi bá sọ ọmọ Ọlọ́run àdàbí tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ògo bọ̀ tí n bá jọ ọmọ Ọlọ́run tí mo lè jẹ́ wòlíì Ọlọ́run tó tọ́ o. Tẹ́ ẹ bá tó pín mẹ́sẹ̀gì yẹn ìdájọ́ Ọlọ́run ni mo fà yín lé lọ́wọ́ o. Sẹ́rí ibi tí inú ti bí mi nìyẹn gangan. Bàbá wòlíì Násírì, ẹ má bínú, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí tọ́rọ̀ tí mo sọ yìí tó bá ń bí yín nínú, ẹ má bínú lẹ́ẹ̀kan sí. Èdè tẹ́ ẹ pè níbí báyìí kò yẹ kẹ́ ẹ pèdè yẹn. Ẹ ti ṣe mistake, ẹ ti ṣe mistake. Ẹ ti wá ṣe àtúnṣe, ẹ ti wá ṣe àtúnṣe. Mẹ́sẹ̀gì tó yẹ kẹ́ ẹ send náà ni pé ẹ jọ̀ọ́, èmi náà ni mo ní kẹ́ ẹ bá mi pín fídíò alákọ̀ọ́kọ́. Mo ti wá rí wípé àṣìṣe ni ẹ jọ̀ọ́ ẹ má pín fídíò yìí mọ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti pín tẹ́lẹ̀ ẹ jẹ́ kó dúró níbi tẹ́ ẹ pín dé yẹn ẹ jọ̀ọ́ ẹ má pín mọ́ ẹ jọ̀ọ́ ẹ má pín mọ́ ẹ̀bẹ̀ ni mo fi bẹ̀ yín mo forúkọ Ọlọ́run bẹ̀ yín mo forúkọ kinní kan bẹ̀ yín ẹ má pín mọ́ níwọ̀n yìí òun ni kẹ́ ẹ bá mi pín kó lè dọ́dọ̀ Tọ́pẹ́ Àlàbí kí gbogbo ọ̀rọ̀ yìí lè die down bó ṣe yẹ kí bàbá yìí mi ò tó yín bá sọ̀rọ̀ o mi ò tó yín correct o mi ò tó yín sọ pé ẹ mọ̀rọ̀ sọ o but àmọ́ sà ẹ̀yin àgbà náà lẹ pa òwe fún wa ẹni ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilé Ifẹ̀ o so ara ọgbọ́n ọmọdé kékeré tèmi òun lèmi ń ya yín yìí wípé ẹ má pẹ̀lú àwọn wòlíì tó máa sọ wípé àdàbí tí mi ò bá kí ń ṣe wòlíì àdàbí tí mi ò bá kí ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ni ègún yóò ní wá sórí yín òun ni kíní yóò ní wá sórí yín bàbá ẹ stop ṣe bẹ́ẹ̀ àwa nífẹ̀ẹ́ yín àwa láìkì yín òun mo ṣe ń bẹ gbogbo ojú tó bá ti ń wo fídíò yìí tó bá mọ bàbá Násírì ẹ jọ̀ọ́ ẹ bá mi send fídíò yìí sí wọn àwọn ni wọ́n ní gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ ẹ̀wọ̀n ara ò lè ṣe kó má ṣe àṣìṣe damage control tẹ wá ṣe fún Tọ́pẹ́ Àlàbí ẹ mọ ibi tó ti rìn dé ni ẹ̀ṣẹ̀ wá ní káwọn kan má pín mọ́ àwọn tó bá pín báyìí ló ṣe máa rí fún wọn
ẹ̀bẹ̀ tó yẹ kẹ́ ẹ bẹ̀ òun náà lẹ ti ń bẹ̀ yìí ó dẹ̀ dá bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ yẹn ó dá bẹ́ẹ̀ ṣe ń tọrọ apologize yẹn náà ló yẹ kẹ́ ẹ fi kápá gbogbo ẹ̀ ńlẹ̀ kò yẹ kẹ́ ẹ tiẹ̀ sọ bí ọ̀rọ̀ tẹ́rẹ́tì torí me are looking at it èdè tẹ́ ń pè bẹ́ẹ̀ èdè tẹ́rẹ́tì ni pé jẹ́ kí n tẹ́rẹ́tì àwọn pípù yìí kọ́ má lè pín fídíò yìí mọ́ bàbá ẹ jẹ́ ká wá wò nípò pé àwọn tí wọn ò bá rí second video tẹ́ ṣe ìtọ́ ẹ pé first video yẹn òun ni wọ́n rí tí YouTube ń tare sí wọn tí Facebook ń tare sí wọn tẹ̀dẹ̀ ń sọ ń bẹ̀ pé kán bá yín pín in tó bá in fact kò síbi tó máa bọ́ sí táwọn èèyàn ò ní pín náà ẹ wá tún ní tó bá ń pín báyìí ló ṣe máa rí fún wọn nígbà tẹ́ mọ̀ wípé Ọlọ́run ò fi hàn yín ẹ rí nǹkan tí ẹ ń sọ yìí wá ìtẹ̀ jáde tẹ́ wá sọ damage control ẹ ń ṣe yìí náà tó bá jẹ́ wípé nǹkan tó jẹ́ wípé ó máa báyé Tọ́pẹ́ Àlàbí jẹ́ finally bó ṣe máa bàjẹ́ nìyẹn tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé tó bá rí Tọ́pẹ́ Àlàbí ń títì wọ́n á ti máa sọ òkò fún how many days tẹ̀sẹ̀ wá ṣe damage control wọ́n á ti sọ̀kò pa ẹ dá mi lóhùn ẹ dá tó máa gbogbo lọ. ẹ bá mi pín ti apology màmá Tọ́pẹ́ Àlàbí special one. ẹ gbọ́. ẹ bá mi pín ìdí mìíràn tí mo fi ṣe àtúnṣe òun ni pé ìdí mìíràn tí mo fi ṣe àtúnṣe finally mo máa lu kásẹ̀tì kan tí bàbá not now mo máa lu kásẹ̀tì kan tí bàbá ní òpin mẹ́sẹ̀jì mi tí bàbá Ayẹwà bá mi ṣe níbi ọdún 12 sẹ́yìn tó jẹ́ pé bàbá Ayẹwà gangan ló ní ìmú kásẹ̀tì yẹn pé ìmọ̀ràn àgbà jọ tí bàbá Ayẹwà ní ìmú kásẹ̀tì yẹn pé ọ̀pá àgbà máa lu kásẹ̀tì yẹn máa fẹ́ kẹ́yìn ọmọ Ọlọ́run kẹ́ tẹ́tí sí kásẹ̀tì ọ̀pá àgbà yẹn ìyẹn ni ìdí mìíràn tí mo fi ṣe àtúnṣe kásẹ̀tì yẹn ni pé mo fi kọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi ní ẹ̀kọ́ tí ẹ bá sọ kóhun tí ìdílé rẹ bá ti bínú tí ìjọ tó ti dá ti àwọn tó yẹ kó rí kí tá ti rí àléébù gbàgbọ́ wípé kò sí tí ènìyàn jẹ́ láyé tó kọjá àtúnṣe tí Ọlọ́run fúnra rẹ̀ bá lè ṣe àtúnṣe mo káàánú gidi torí mo dá ènìyàn mo káàánú gidi torí pé mo yan Saul lọ́ba tọ́lọ́run bá lè regret tó ṣe tó dẹ̀ ṣe amendment tó bá jẹ́ ọmọ Ọlọ́run if you do anything wrongly you decide not to correct it ìyẹn ti yín o èmi o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tọkàtọkà ṣe àtúnṣe message yẹn fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pàápàá personal message fún mọ́mí Tọ́pẹ́ Àlàbí bí mọ́mí Tọ́pẹ́ Àlàbí bá dẹ̀ ní anything tó tún fẹ́ bóyá ó fẹ́ ṣe ké ó fẹ́ lọ gbé adájọ́ ó fẹ́ gbé kílò tó bá ní anything tó fẹ́ àbí ó fẹ́ kí n gbé sí pípà àbí anything mo faramọ́ láti ṣe torí àwọn tí mo kà sílẹ̀ yìí anything tó bá fẹ́ o mo ṣe tán láti ṣe torí pé ìrìnàjò mi sí ọ̀run ló mátà kì í ṣe ti ayé yìí so àwọn ohun tí mo sọ nìyẹn finally mo sọ fún mo gbàdúrà fún ìdílé Tọ́pẹ́ Àlàbí àti Tọ́pẹ́ Àlàbí àti sista Ayọ̀ tó jẹ́ ọmọ wọn Ọlọ́run ò ní fìdílé wọn sílẹ̀ gbogbo tí mo sọ kò sọ ẹnìyẹn tìdílé jọ máa mú withdraw rẹ̀ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun àti ìpè àwọn bàbá àbá gbogbo nínú Olúwa I withdraw it totally ní orúkọ Olúwa anything tí wọ́n bá tó fẹ́ lẹ́yìn gbogbo èyí tí mo ṣe yìí kí wọ́n jẹ́ kí n mọ̀ bóyá kí wọ́n ráàdì mi by lọ́ọ̀yà wọn or kí wọ́n ráàdì mi by public address or anything mo ṣe tán láti ṣe ọkàn mi ó ṣe tán torí kárìíra lọ́rùn ló dùn jù kò dàbí kò yẹ ká fi ayé ṣe àrímọ́ and finally ìdí tí mo fi ṣe àtúnṣe yìí ni pé ní December 31st 2024
nínú mẹ́sẹ̀gì ọdún 2025 mo rí i pé mò ń bá tẹlifíṣàn jà mo sọ lórí mídíà káàkiri mò ń bá tẹlifíṣàn jà olúwa wípé àwọn ọmọ ọ̀run àpá ìdí àwọn òkùnkùn ránṣẹ́ ọlọ́run máa dìde ìjà sí mi o pé tẹlifíṣàn tí mo bá jà pé mídíà ni o pé àwọn ọmọ èṣù máa dìde ogun sí mi lórí mídíà ní 2025 o pé secondly ogun tí ó fẹ́ jà mí jù ní ọdún 2025 pé ogun kan ṣoṣo tí mo fẹ́ jà ní ogun orí mídíà o ṣùgbọ́n ọ̀fọ́ kéèké sára unfortunately láti jẹ́ kí ohun olúwa àwọn ọmọ ogun yẹn ń ṣe mọ́ mi lára mo sọ àkíyèsí àti ìṣọ́ra mi mo fi lè bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ bá gbọ́ mẹ́sẹ̀gì mi ẹ má torí ìfẹ́ tẹ́ ẹ ní sí mi correction tẹ́ ẹ bá rí ń bẹ̀ ẹ tẹ̀sí lábẹ́ comment I like that statement. mo bẹ̀ yín ní ìyọ́nú ọlọ́run lẹ́ẹ̀kejì mo dẹ̀ tún bẹ̀ yín gbogbo ẹ̀yin fáǹsì mi àyàn ọmọ ọlọ́run ẹ gbàdúrà fún mi ẹ rárá ẹ̀yẹ ayé kò gbọdọ̀ borí mi kò gbọdọ̀ gba ayérayé lọ́wọ́ mi ó kù díẹ̀ kí n já ọlọ́run kulẹ̀ kí ọlọ́run kó jọ nínú àánú ẹ̀ kó fi ikú bu àṣírí mi kí n lọ ní àbọ̀jọ́ mi kórúkọ mi ò má bàjẹ́ kórúkọ ẹnìkan kan má dẹ̀ ti ọ̀dọ̀ mi bàjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ rí àtúnṣe yẹn bí òdodo kò yẹ kí n ṣe bó ṣe yé eyín sí nìyẹn ẹ ní òdodo tí àwọn táyé bá ti àwọn tó jẹ́ ọlọ́run táyé bá ti condemn ó ní ìdàtúnṣe nìyẹn ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run àwọn ohun tó fà á tí mo fi fún màmá Tọ́pẹ́ Àlàbí ní special apology torí program yẹn òun nìkan ni mo rí tí mo bá sọ̀rọ̀ nínú ìbínú ẹ̀jẹ̀ àtẹ̀rara mo bẹ̀ yín ní ìyọ́nú ọlọ́run lẹ́ẹ̀kan sí mú mi Tọ́pẹ́ Àlàbí àti ìdílé wọn àti sísáyọ̀ ọmọ wọn ẹ má bínú ẹ má. yá ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu wòlíì Násírì yẹn inú mi wá dùn pé ibi tí bàbá ẹ̀ǹdì ọ̀rọ̀ yẹn sí inú mi dùn bàbá náà ti accept pé ẹ̀rọ ara làwọn fi ṣe ẹ̀dẹ̀ máa wo bàbá yẹn sọ pé àwọn ti ń sọ lórí mídíà ń gbà kan pé àwọn lálàá pé àwọn ń bá tẹlifíṣàn jà pé ogun táwọn máa fèsì jù ogun mídíà ni bàbá nígbà tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn òun ló di yẹ kẹ́ ẹ ti máa kíyèsára òun ló ti yẹ kẹ́ ẹ ti máa kíyèsára kẹ́ ẹ ti máa béèrè fún ẹ̀mí mímọ́ kẹ́mi mímọ́ máa darí yín ní gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ gbọ́dọ̀ aláwọ̀ ìbínú torí àwọn wòlíì àwọn ní èṣù máa ń tájẹ́ẹ̀tì jù àwọn wòlíì ní èṣù máa ń tájẹ́ẹ̀tì jù ọmọ yẹn sọ fún ilé kan pé nǹkan tí mi bá ṣe tí n bá mú jẹ tí wòlíì bá dánwò ẹ̀wò ayé á gbọ́ ọ̀run á mọ̀ inú mi wá dùn wípé wọ́n ní ibi táwọn bá ti ṣe mistake káwọn èèyàn correct àwọn káwọn èèyàn dẹ̀ gbàdúrà fún wọn bàbá ìwọ̀nba mistake tèmi rí nínú nǹkan tẹ́ ẹ ṣe òun lèmi ti sọ fún yín yẹn ẹ ṣe mistake pé ẹ rí nǹkan tẹ́ wá sọ àwa mídíà kẹ̀dẹ̀ nìyí a bìlífù nínú ẹ̀yin wòlíì a bìlífù nínú yín gan pé ohun tẹ́ ẹ rí lẹ wá sọ ẹ̀mí Ọlọ́run ló bá yín sọ̀rọ̀ àdèmà bá yín spread ẹ̀ kí la ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wípé a ò fẹ́ ìwà burúkú nínú body of Christ mọ́ bàbá báwo la ṣe fẹ́ wẹ body of Christ mọ́ tá a bá ń fọwọ́ bo irú àwọn nǹkan báyìí a lè wẹ mọ́ Jésù Kristi ó fi dọ́kítìrì yìí lẹ̀ ní mímọ́ àwọn bàbá wa Orímọládé Ọ̀ṣọ́fà bàbá Àkàndélẹ́dẹ wọ́n fi body of Christ lẹ̀ ní mímọ́ àwọn young pastor tó wá débẹ̀ nsìn àwọn náà wá ń dorí gbogbo ẹ̀rù nítorí àti jẹ àti mú torí owó wọ́n fẹ́ gun jet wọ́n fẹ́ gun Lamborghini wọ́n fẹ́ gun Ferrari wọ́n ṣe ń lu jìbìtì náà tó ń bá wọn ọmọ lọ́mọ àìmọye pastor tó yẹ pé gbogbo ọmọ ìjọ lónìí ó ti fẹ́ fún lóyún tán ṣé bí Jésù ṣe fi sílẹ̀ náà nìyẹn wòlíì náà ló wá sọ lórí social media wípé kò sí ohun tó ní kí ìránṣẹ́ Ọlọ́run kó má fẹ́yàwó méjì àbí mẹ́ta but má fẹ́ pamọ́ má ṣàgbèrè wọ́n dẹ̀ máa wá sórí kúpìtì ìyàwó kan ọkùnrin kan ẹ wo bóbìnrin ṣe pọ̀ aṣẹ́wó ò ló ń kà single mother ò ló ń kà ní àtàrí wípé ẹ ti kéjì àwọn ọkùnrin pé wọn ò gbọdọ̀ fẹ́yàwó méjì ẹ̀yin dẹ̀ ń fẹ́ mẹ́ta ẹ̀ ń fẹ́ mẹ́rin ẹ̀ ń fẹ́ márùn-ún ẹ jọ̀ọ́ bàbá wa wòlíì Násírì inú mi dùn pé ẹ wá ṣe àtúnṣe kó tó léètì jù ọ̀pọ̀ wòlíì náà ṣerú àwọn mistake báyìí
tójú ń tì wọ́n tí wọ́n lè wá ṣe àtúnṣe wọ́n máa wò wípé kí ni ká ti gbọ́ wòlíì sọ àwọn wòlíì pọ̀ bẹ́ẹ̀ o àwọn wòlíì pọ̀ bẹ́ẹ̀ tó ti ṣe ọ̀rọ̀ sọ tó ti sọ nǹkan tí kò yẹ kán sọ tí kinní yẹn dẹ̀ ti kọ̀ sí damages nínú ìgbésí ayé àwọn ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ márèjì tó dàrú lénìí àwọn wòlíì ló dàrú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò níṣẹ́ mọ́ àwọn wòlíì ló bá yé ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti ń gbéhun rere ṣe tí ò gbéhun rere ṣe mọ́ àwọn wòlíì ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni wọ́n ti da ìgbéyàwó rú látàrí pé ọlọ́run sọ pé ọkọ ẹ̀kọ́ lélẹ́yìí ọlọ́run sọ pé ọmọbìnrin yìí ò kì í ṣèyàwó ẹ̀ àjẹ́ ni wọ́n ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú now tó bá wá realize pé nǹkan táwọn ṣe ò dáa wọn kì í lè jáde láti wá debunk ẹ̀ torí pé kí ni ojú àmà ti wọ́n pé kí ni ká ti gbọ́ èhó wòlíì ó sọ̀rọ̀ ó tún ní ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ mọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún lè pè yín ní wòlíì gidi báyìí kí nìdí tí mo tún ṣe lè fi pè yín ní wòlíì gidi báyìí ni wípé ẹ pa ìtìjú tì ẹ pa nǹkan táwọn èèyàn máa sọ tì ẹ lé ìjọba ọ̀run pé kí ni ká ti gbọ́ ayé ohun ayé máa bá ayé lọ ìjọba ọ̀run yìí mi ò gbọ́dọ̀ mísì ẹ̀ jẹ́ kí n lọ ṣàtúnṣe ẹ dẹ̀ pa ìtìjú tì ẹ tí ẹ wò pé bóyá rúwa báyìí a máa sọ̀rọ̀ sí yín àbáwọn tí wọn tó yín rárá wọ́n máa sọ̀rọ̀ sí yín àbáwọn ẹgbẹ́ ọmọ wọn yín wọ́n máa sọ̀rọ̀ sí yín ẹ tí ẹ wo gbogbo yẹn ẹ jáde wá ẹ wá debunk nǹkan tẹ́ ẹ sọ against Tọ́pẹ́ Àlàbí mẹ́sẹ̀gì mi fún sista Tọ́pẹ́ Àlàbí ni pé ẹ jọ̀ọ́ ẹ foríjì bàbá Nọ́sírì ẹ foríjì wòlíì Nọ́sírì àwọn náà ti jẹ́wọ́ wọ́n ní ẹran ara ló lu àwọn táwọn fi sọ nǹkan tí kò yẹ kí àwọn sọ sista Tọ́pẹ́ Àlàbí ẹ rántí pé ẹlẹ́ran ara lẹ́yìn náà ẹ̀yin náà ti máa ṣe Ọlọ́run ní àwọn ibì kankan tẹ́ẹ̀dẹ̀ tọrọ àforíjì tọ́lọ́run dẹ̀ dáríjì yín èèyàn ẹlẹ́ran ara tiyín náà ló wá tọrọ àforíjì lọ́wọ́ yín yìí ẹ jọ̀ọ́ ibikíbi tí fídíò yìí bá ti bá yín tẹ́ ẹ bá gbọ́ àbí tán bá sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ foríjì bàbá Nọ́sírì ẹran ara ló lò wọ́n dẹ̀ ti sọ wípé irú ò ní wáyé mọ́ ẹ foríjì wọn bó tiẹ̀ ti lè jẹ́ pé ohun tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tó tóbi ni but kò wá sí nǹkan tó tóbi níwájú Ọlọ́run àkúrẹ́ mọ̀ bóyá wọ́n tó fi polongo ògo yín sí náà ni gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí ẹ jẹ́ ká gbà pé bá a ṣe kọ́ nìyẹn ẹ jẹ́ ká tún wá dúpẹ́ lọ́wọ́ bàbá Nọ́sírì tó tún wá jáde tí wọn ò bá jáde kán wá debunk ọ̀rọ̀ yẹn íméjì burúkú yẹn kò ní kú lára yín sista Tọ́pẹ́ Àlàbí bí bàbá bá tiẹ̀ ṣe máa lọ jí ẹ̀ṣẹ̀ wọn ní ọ̀run wọ́n á sì fi bàkàrẹ́ ayé jẹ́ ní ayé náà tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ká tún dúpẹ́ lọ́wọ́ wọn náà pé ẹ̀mí mímọ́ kọ sí wọn bó tiẹ̀ ti lè jẹ́ pé èmi mọ̀ wípé ọwọ́ ló kanwọ́ ìpè ló kan ìpè tó fi wá ṣe àtúnṣe but tó bá kọ̀ pé àwọn ò ní ṣàtúnṣe ńkọ́ tó wò pé wòlíì làwọn wòlíì ò kì í sọ̀rọ̀ kó tún padà kó jẹ bàbá Nọ́sírì mo gbàládùá fún yín lágbára Èdùmàrè lágbára Ọlọ́run tó ṣẹ̀dá ayé òun àtọ̀run ní orúkọ ti Jésù Kristi tẹ́ wá sìn tẹ́ gbójúlé ní agbára ẹ̀mí mímọ́ tó fọwọ́ tọ́ yín lọ́kàn tó ní kẹ́ wá ṣe àtúnṣe bàbá ẹ ò ní ṣe àṣìṣe mọ́ gbogbo àṣìṣe yín níwájú Ọlọ́run Jésù Kristi á bá yín parẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn á bá yín wá ìpò ẹ̀dánù gbogbo ìgbàkígbà tó bá wá hùn kẹ́ wá lò ní orí ilẹ̀ gbogbo àsìkò kásìkò tẹ́ ẹ fẹ́ fi jáde láti máa sọ̀rọ̀ Ọlọ́run again ẹ̀mí máa kún yín lọ́wọ́ ẹ ò ní ṣì sọ ẹ ò ní ṣì wí ibi tẹ́ ẹ bá ti fẹ́ ṣe mistake ẹ̀mí mi máa gba ẹnu yín sọ̀rọ̀ lágbára Èdùmàrè ọ̀gá ògùn á máa gba ẹnu yín sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ń jáde látẹnu yín láti èní ìlọ kò ní jẹ́ ìfẹ́ ẹnu yín mọ́ á jẹ́ ìfẹ́ ẹnu ẹ̀mí mímọ́ á jẹ́ nǹkan tí ẹ̀mí mímọ́ sọ sí yín lẹ́nu lágbára Èdùmàrè èṣù lágbára lótìtọ́ but a gbọ́ pé kò ní ìgbàlà mo wá ń gbà ní àdúrà fún yín gbogbo ọ̀nà kọ́nà tí èṣù ń bá gbà wọnú ayé yín tó fi fẹ́ da iṣẹ́ ìránṣẹ́ yín rú ní agbára Èdùmàrè ọ̀run bẹ́ gidi lẹ́nìí èṣù ò tún lágbára lórí yín mọ́ ẹ̀mí àrékérekè kò tún lágbára lórí yín mọ́ ẹ̀mí máa jó lọ mò ń wẹ̀ yẹn
kò tún lágbára lórí yín mọ́ lágbára Èdùmàrè. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti wá ń sọ̀rọ̀ láti èní yìí lọ ara yà máa gbóhùn yín. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń tú Jésù Kristi máa bá yín tú. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń dè ẹ̀mí mímọ́ máa bá yín dè. Nǹkan tí ẹ̀mí mímọ́ bá ń fẹ́ lẹ́yìn náà máa bá fẹ́ lágbára Èdùmàrè. Ẹ ò ní ṣọ̀rọ̀ sọmọ o, ẹ ò dẹ̀ ní ṣílẹ̀tẹ̀. Gbogbo àwọn tó wá nífẹ̀ẹ́ yín bàbá Násírì ẹ ò ní tẹ́ lọ́wọ́ wọn. Aṣọ àbùkù wọn ò ní dáwọ́ yín. Bàbá ẹ ṣe sọ̀rọ̀ eléyìí kò ní kẹ́yìn lọ́rọ̀ yín. Ṣé ẹ mọ̀ pé wòlíì ni wòlíì ò kì í sọ̀rọ̀ báyìí kò ní jẹ́ ti yín lágbára Èdùmàrè. Ẹ jọ̀ọ́ gbogbo igun tó ń wò mí mo tún sọ lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá wo fídíò yìí tẹ́ ẹ bá mọ bàbá Násírì rẹ̀ àbẹ́ ẹ bá mọ péèjì wọn ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè fi fídíò yìí ránṣẹ́ sí wọn. Ẹ jọ̀ọ́ ẹ ń ṣe nínú iṣẹ́ Ọlọ́run ni o, inú iṣẹ́ Ọlọ́run lẹ ń ṣe o. Gbogbo ẹni tó bá wá ṣe iṣẹ́ yìí tó fi fídíò yìí ránṣẹ́ sí bàbá Násírì ìdààmú kéré ó tóbi kò ní jẹ́ tẹni náà. Bí ogun ayé bàbá Násírì ṣe ń ṣẹ́ ogun gbogbo ojú tó ń wò mí a máa ṣẹ́ lágbára Èdùmàrè. Bí apá ọ̀tá ò ṣe ní ká bàbá Násírì mọ́ lórí iṣẹ́ ìránṣẹ́ wọn gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà apá ọ̀tá ò ní ká yín lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi fi ránṣẹ́ sí bàbá Násírì tí n bá tún rí any information tó máa wúlò fẹ́yìn lólùfẹ́ mi ò ní hesitate láti wá mú fún yín. Ire o.